Olèdìran part 2 ti jáde o. Part 2 àlẹ́ wò tẹ́yìn kígbe part 2 ti jáde. Àwọn tó ṣe part 1 náà ló ṣe part 2. Tẹ́ ẹ bá wá wo part 2 tẹ́ ẹ bẹ́ẹ̀ tí ò bá ti wá dùn ẹ má wo fíìmù Ibrahim Yekini. Tó fi jẹ́ pé Ibrahim Chatta gba àwọn òṣèré gidi ló wà ní fíìmù part 2 yìí. Olèdìran part 2 lásán ó dùn ju Ìgbòkọ́lé Oṣóbọ́lá Oṣódìran láti ń wò lọ. Ìpàt ìtúpìtìpìtì ni Ibrahim Yekini pa sínú fíìmù yìí. Fíìmù yìí ẹ mọ̀ rò bóyá kò ní dùn ní níbi part 1 àtàwò gbọ́dọ̀ bá ti wo part 2 bẹ́ẹ̀ wò ẹ mọ̀ pé Ìgbòkọ́lé Oṣó part 1 Oṣódìran gba àwọn fíìmù tí Ibrahim Yekini ti máa ṣe tẹ́lẹ̀ ẹ mọ̀ pé ìyẹn ò ṣe kínní Olèdìran part 2 yìí lásán ìtúpìtìpìtì ló pa síbẹ̀. Èmi gan wo part 2 yìí máa mọ̀ pé àti lẹ́yìn Kọ́lé Oṣó lẹ́yìn Oṣódìran fíìmù yìí tún wà láti mọ̀ kò tẹ́ pé àmọ́ ìyanu pé fíìmù dùn láti mọ̀ dúró de part 3 part 2 Olèdìran yìí ni Olèdìran náà wò lásán part 1 yẹn lásán wò àìwò ẹ̀ ohun ojú òwe part 2 yìí lásán ó lọ fà ó ṣe níbẹ̀. Ìdúkúlùkùdì mẹ́tàlá mẹ́fà ló pé síbẹ̀ o. Ibrahim Yekini ń kọ fíìmù ẹgbàgbé. Ó ń kọ fíìmù ló gbé fún un. Àwọn ọdún ọdẹ Adékọ́lá àwọn mú ìwádé Bọ́lá Nàmọ́wò tẹ́lẹ̀. Lẹ́yìn ẹ̀dọ́ tó kọ fíìmù fún Ibrahim Yekini rẹ̀. Lẹ́yìn ẹ̀dọ́ tó kọ bẹ́ẹ̀ ni Fẹ́mi Adébáyọ̀. Bẹ́ẹ̀ ni Fẹ́mi Adébáyọ̀ ló tún mọ fíìmù kan. Tó yẹ pé bẹ́ẹ̀ mọ parí ló fún òkè. Fẹ́mi Adébáyọ̀. Lẹ́yìn ẹ̀ lọ́wọ́ tá a wà yìí o, àlùsọ tẹ́lẹ̀ láyé ìgbà táwọn ọdún Adékọ́lá àwọn mú ìwádé Bọ́lá Ibrahim Yekini jẹ́ gbé fún. Ó mọ fíìmù kan. Ó mọ sísè gbèmí kan. Part 2 ti jáde o. Ẹ sáàtì tẹ̀lé icon. Ẹ máa wo lórí. Part 2 yẹ tètè lọ wo rẹ̀ lọ́wọ́. Wọ́n kọ fíìmù bàbá fíìmù rẹ̀ fún mi. Mo lè wo ìgbà yóò dé sísè bẹ́ẹ̀. Yóò ju ti Kọ́lé Oṣó lọ. Oṣóbọ́lá ìbẹ̀lẹ̀ gba àwọn Oṣóbọ́lá gba àwọn ẹfun tó wà ní Kọ́lé Oṣó náà ló wà bẹ́ẹ̀. Níbi ẹ̀ nígbà tí Olèdìran ìwọ̀n o báwo part 2 lásán ó ní èsì wàhálà. Ìgbà àwọn Kọ́lé Oṣó ló ń ṣe lẹ́lẹ̀ gan-an sí ló pa ilé.